Banji Mali. Bẹ́ẹ̀ni. Ẹgbẹ́ òṣèré ló pa wá pọ̀ pẹ̀lú bàbá. Ṣùgbọ́n mo ní ìtàn kékeré kan láti sọ nípa bàbá kí n tó máa tẹ̀síwájú question tẹ́ bí mi. Mo wà ní primary school lọ́dún yẹn lọ́hùn. So wọ́n wá gbé wa travel wá sí holiday ní Èkó. La ní àǹfààní àti lọ wo bàbá ní cinema. Mo wá ń wo bàbá yẹn pé báwo ni character bàbá yẹn ṣe rí. A jẹ́ pé ẹni tí ò ní ṣe súnmọ́ ni bàbá yẹn wọ́n máa burú. Ṣùgbọ́n fún wípé character bàbá yẹn pé kò ní ṣe súnmọ́ ẹ wá wò láti primary school pẹ̀lú irùngbọ̀n tẹ́ ń wò lẹ́nu mi èmi náà at least mo ti kọjá bí 40 years. Mo wá ní àǹfààní àti wá bá bàbá pàdé ní ọdún kan nílùú Àkútè. I'm a script writer. Bàtí mo gbé ìtàn mi dọ́dọ̀ bàbá tó bá jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ bí actor tí wọ́n tó bí báyẹn ni a rí i pé wọ́n á discourage ẹ lórí nǹkan tó jẹ́ pé ó ń ṣe. Bàbá wo script yẹn wọ́n ní ọmọ mi ó kọ́dà mi ò mẹ́gbà sọ I'm from Kwara State I'm very sorry. So ó ní ọmọ mi ìtàn tó kọ ìtàn dáadáa ni tó bá ti rí ẹni tó bá fẹ́ direct ẹ̀ wá bá mi. Kì í ṣe gbogbo kò wọ́pọ̀ láàrin àwọn òṣèré tó jẹ́ pé wọ́n ti dàgbà tí wọ́n lè máa wo àwa tá ń bọ̀ lẹ́yìn láti sọ pé wọ́n fẹ́ gbé kárí àwọn lárugẹ. Ṣùgbọ́n ká dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún bàbá Charles Olúmọ Agbako wípé career builders ni wọ́n wà nínú àwọn tó brought àwa up tó jẹ́ pé àwa gan fi ní courage nínú nǹkan tá à ń ṣe lénìí. Ká dúpẹ́ fún ìgbésí ayé wọn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí à ń wò tá ń wora wa lókè wọn tó bá dọ̀dọ̀ wọn nǹkan tó ń fẹ́ ṣe fún ẹ bàbá ṣe wá ṣe nǹkan kan àwa tí a jẹ́ òṣèré a máa ń pè kíní kan ní continuity. Àwọn tó jẹ́ ọ̀gá lọ̀gá wa yẹn wọ́n ń recognize continuity o. Tó bá ti ń waste time nínú location báyìí wọ́n ti lọ. Wọn ò ní wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n á dẹ̀ ti gbowó lọ́wọ́ ẹ̀ tí bàbá ò rí bẹ́ẹ̀ o. Ọmọ mi èló ló fẹ́ fún mi ni. Iye tí mo rí rè bàbá ò gbà bẹ́ẹ̀. Wọ́n á dẹ̀ tún ṣàdúrà fún ẹ. So bàbá dáadáa ni bàbá Charles Olúmọ Agbako. Inú mi dẹ̀ dùn wípé mo jẹ́ ọ̀kan nínú àwọn tó ní àǹfààní láti wá tún gbé bàbá lárugẹ fún ti ọjọ́ wọ̀nyí. Bàbá jẹ́ ènìyàn jẹ́jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wa máa ń wo character wọn nínú movies a máa rò pé bóyá wọ́n jẹ́ ẹnìkan tó le. Bàbá jẹ́ ènìyàn jẹ́jẹ́. Mo ti sọ ṣáájú náà wọ́n dẹ̀ jẹ́ career builders. Irú àwọn tó ń bọ̀ lẹ́yìn báyìí bàbá jẹ́ ọ̀kan nínú àwọn tó tún gbé àwa náà lárugẹ. So that is why tí mo fi sọ ọ̀rọ̀ yẹn ṣáájú. Okay, thank you. Orúkọ mi ni Shola Banji lẹ́kan.